Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin èèyàn, nǹkan mọ̀ dé. Investigator yarí o. Investigator tí ààrẹ Tinubu gbà nígbàrà tí wọ́n gbàjọba wípé kí wọ́n lọ bá wọn wo gbogbo central bank, kí wọ́n wádìí gbogbo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Ìyẹn Jim Obazi ó ti yarí o. Ó ní Emefiele nìkan kọ́ lẹ gbọ́dọ̀ fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ o. Lórí ọ̀rọ̀ owó tùlùtùlù tá à ń sọ̀rọ̀ pé wọ́n ṣe báṣubàṣu yìí $6.23 million ó lòun nìkan kọ́ o. Ó lẹ́ni tó jẹ́ secretary ìjọba àpapọ̀ ń gbà yẹn Boss Mustapha ó ní ẹ gbọ́dọ̀ prosecute òun náà. Ó ní kì í tún wá sóun nìkan o. Ó láàrẹ àná olóògbé Muhammadu Buhari ó ní òun náà wà nínú àwọn tẹ́ gbọ́dọ̀ fojú ẹ̀ balẹ̀ ẹjọ́. Ó ní bókàn tí ẹ jẹ́ pé ààrẹ ti dolóògbé. Ó nínú òfin Nàìjíríà wọ́n á máa ń fún ẹni tó bá ti kú wọ́n máa ń foyè dá wọn lọ́lá. Bẹ́ẹ̀ èèyàn bá kú tí wọ́n bá padà discover wípé àwọn nǹkan kan nínú property ẹ̀ wà tó jẹ́ pé ọ̀nà ìrú ló fi kó jọ, ilé ẹjọ́ máa ń gbẹ́sẹ̀ lé tí wọ́n sì gbà tí ó di tìjọba. Ó ní tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ prosecute òkú náà o. Èmi kọ́ mo sọ̀rọ̀ o. Jim Obazi ni o ṣe rí pé ọ̀rọ̀ ti dojú ẹ̀. Kì í tún wá sọ nìkan o. Ta tún làwọn èèyàn míì tálàgbà yẹn tọ́ka wípé Emefiele nìkan kọ́ lẹ gbọ́dọ̀ fojú wọn balẹ̀ ẹjọ́, gbogbo wọn yẹn lẹ gbọ́dọ̀ fojú wọn balẹ̀ ẹjọ́. Àwọn èèyàn wo ni? Ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ bá gbọ́ tuntun eléyìí tún lágbára pọ̀. Ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn pàláwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n mọ̀ jọ fọwọ́sowọ́pọ̀. Obìnrin kan tí wọ́n ti jí gbé tó ti tójọ́ mẹ́ta pẹ̀lú ọmọ ọdún méjì lẹ́yìn ẹ̀. Ọlọ́ngbọ́n wọn rescue obìnrin yẹn. Wọ́n ti rescue ẹ̀. Ẹ̀yin ẹ wo fọ́nrán tẹ̀ ń wò yìí. Òun ni wọ́n gbé dé yìí nígbà tí wọ́n gbé lọ hospital. Ẹ̀rí pọ́bìnrin yẹn gan ò lè rìn mọ́. Wọ́n rescue ẹ̀. Bóò ni wọ́n ti rescue ẹ̀. Ìpínlẹ̀ Kwara ni wọ́n ti lọ rescue ẹ̀ o. Bóò ni wọ́n ṣe ṣàṣeyọrí. Mo máa gbé ẹ̀yin èèyàn wa. Mo gbé yín débẹ̀. Ẹ̀yin èèyàn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Lẹ́yìn ọ̀rẹ́ yìn àwọn èèyàn tí wọ́n jí gbé ní ẹ̀dá oníyọ̀. Wọ́n ti gbà wọ́n jáde o. Wọ́n ti gbà wọ́n jáde o. Ẹ̀yin èèyàn, bóò ni wọ́n ṣe rescue wọn. Àwọn àwo gan ló gbà wọ́n jáde. Kí ni ìròyìn sọ? Kódà ní bá a ti ń sọ̀rọ̀ yìí, wọ́n ní èèyàn kan kú o. Èèyàn kan kú sọ́gbà àwọn ajínigbé tó gbé wọn gbé. Ṣùgbọ́n bóò ni wọ́n ṣe rí wọn rescue? Ẹ̀yin èèyàn, wọ́n yànnàná ẹ̀ fẹ́yìn èèyàn wa. Ọlọ́run kàn ti ẹ̀ ṣeun. Táriwo tá a pápápá lórí ìkànnì yìí fúnjọba Èkìtì fáwọn ẹlẹ́ṣọ́ ààbò. Ọlọ́run tí òjò já sásán wọ́n ti rí wọn gbà. Ṣùgbọ́n bóò ni wọ́n ṣe rí wọn gbà? Màá gbé ẹ̀yin èèyàn wa, màá gbé yín débẹ̀. Alàgbà Adéníyì tó dá agency of government ilẹ̀, àṣírí mi tún tú. Kí làṣírí tó tú? Wọ́n ní akọ̀wé àgbà ìjọba àpapọ̀ pé ọ́fíìsì rẹ̀ ni wọ́n ṣètò tí wọ́n process bó ṣe rí ọ́fíìsì tó ń lò. Ṣé rí pé nǹkan dé? A ti gbà pé máa yín tó tọ́ baba scammer ni àbí? Àwọn èèyàn wo wá ló wà nílé tí wọ́n jọ ń kòlábò papọ̀. Ìjọba ẹ bá wa tú àṣírí wọn jáde. Ẹ̀yin èèyàn, gangan ẹ bá gbọ́ gangan sọ. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa lágbolé àràbàjàre bó lójú ọjọ́ ṣe rí. Ẹ wò ní kíkàn tí ń ṣẹlẹ̀ yìí ó lágbára bó lópin ọ̀sẹ̀ yín. Yóò dùn fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ojú tuntun náà mo kẹ́yìn náà o ẹ káàbọ̀. Ẹ jáṣẹ́ rẹ́yẹ kásáré ṣe léyìí ló ní kánmọ́kánmọ́ là á ṣe. Ṣùgbọ́n àwọn ìròyìn tí mo ní ń bì àwọn ìròyìn àgbọ́yanu Haaa ni. Ìròyìn ayọ̀ èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ ó ní nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì o. Ẹ̀yin èèyàn ṣé ẹ̀kan tí ẹ gbàgbé àwọn èèyàn tí wọ́n jí kó ní ṣọ́ọ̀ṣì CAC tí wọ́n ti ń ṣe ìsọjí ní nǹkan bí oṣù méjì lé àwọn rèé o lẹ́dàá oníyọ̀ wọ́n ti gbà wọ́n lẹ̀ o. Ọlọ́run tí òkè tí ẹ jẹ́ káriwo wa kó lọ lásán ẹ̀rí pariwo ṣètò pariwo gómìnà pariwo ti gbá pariwo tàwo. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n rí wọn gbà padà. Ṣùgbọ́n bó ni wọ́n ṣe gbà wọ́n padà? Ìròyìn èyí tó tẹ̀ wá lọ́wọ́ òun la rí tí ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì tí wọ́n fi síta o wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá, àwọn ọmọ ogun, àwọn àmọ̀tẹ́kùn àtàwọn ọdẹ ìbílẹ̀ wọ́n ní àwọn ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n rescue àwọn èèyàn wọ̀nyí. Ìròyìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì tí wọ́n fi ta nìyẹn o. Àwa mọ̀ o
bóyá ransom náà ni wọ́n san. Ẹ má gbàgbé pé àwọn ìdílé yẹn ti kọ́kọ́ san, àwọn aráàlú ìdílé gbogbo wọ́n ti dá 10.5 million kọ́kọ́ jọ o, tí wọ́n kó oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n láwọn ń fẹ́ tí wọ́n kó wọn lọ kó tó di pé àwọn ẹranko yarí wípé 50 million làwọn ó gbà. Ṣùgbọ́n ilé-iṣẹ. Ẹ ǹlẹ́ o, inú ilé ibi tẹ́ ti ń gbọ́ mi àkó ọjọ́ mẹ́ta, ìyá gbogbo yín rèé o. Àwọn nǹkan oríṣiríṣi tá a mú wá ní ewé ń bẹ bíi tàtijọ́ o, ní téèyàn bá wá òun ni ó rí o, èèyàn sì máa wáyé lèèyàn fi máa ráyé. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò sọ̀rọ̀ ìgbésí ayé rẹ tó fi àbọ̀ dífá, o fẹ́ ṣèbéèrè kan ọ̀rọ̀ rẹ rú ọ lójú, ẹlòmíì èèwọ̀ rẹ̀ ni ó máa jẹ. Ẹ wò àwọn nǹkan oríṣiríṣi ní eléyìí fún ti cholesterol, eléyìí ọṣẹ ẹ̀yọ́nú, eléyìí ọṣẹ òkìkí, eléyìí ọṣẹ ajé, àwẹ̀ ríre, ṣemí kó o kú, ọṣẹ àtúndè, nǹkan ẹ̀yọ́nú, ìparẹ́ ẹ̀yọ́nú. Eléyìí fẹ́ni ó bá ní kọ́, kì bá jẹ́ kọ́ fèrè, kò bá jẹ́ kọ́ tó ti pẹ́, kò bá jáwù bí ikọ́ fèrè. Fún àlàyé kúnkún ẹ pè mí o, kí n lè sọ nǹkan mi ń bẹ tá à ní rántí nǹkan pọ̀. Nọ́mbà mi ní 08059856632 08059856632 080 lẹ́ẹ̀kan sí 59856632. Ṣé ọlọ́pàá ń tán fi tàrí pé àwọn làwọn ṣiṣẹ́ o táwọn fi rescue wọn pẹ̀lú àwọn ọmọ ogun àmọ̀tẹ́kùn gbogbo àwọn ọdẹ ìbílẹ̀ nǹkan pé àwọn ṣiṣẹ́ lórí intelligence tó tẹ àwọn lọ́wọ́. Ṣùgbọ́n bóyá ransom ni o bí ó ṣe ransom o àmọ́ o, ṣùgbọ́n wọ́n ti gbà wọ́n lẹ̀. N tó ṣe ni láàánú nínú ọ̀rọ̀ yìí ni wípé èèyàn kan ti gbẹ̀mí mì lọ́gbà àwọn ajínigbé yìí, ṣùgbọ́n ọpẹ́ ni fọlọ́run. Ẹ wò wọ́n, ẹ rí pé ó ti rẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti jìyà. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá lágbára Ọlọ́run ẹ ní bọ́ sọ́wọ́ o. Kódà kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n tún yin gómìnà ìpínlẹ̀ Èkìtì o, wọ́n ní wọ́n ń sọ̀pọ́ọ̀tì àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ tá a mú wá fẹ̀yìn èèyàn ò lélẹ́yìí o, wọ́n ti rescue wọn. Ọpẹ́ ni fọlọ́run ọba tí ò jẹ́ káwọn eléyìí kí wọ́n tún kú sọ́dà àwọn ajínigbé. Àdúrà wa náà ni pé àwọn èèyàn wa tó wá kó láti oríire báyìí, àwọn ọmọléèwé àti àwọn teachers gbogbo, kọ́lọ̀ ń jẹ́ kí a rí àwọn náà gbà láàyè báyìí o. 50 days ti pé báyìí o, kọ́lọ̀ ń kó ṣe ti àwọn náà, kó ṣe wọ́n ní gbígbà lẹ̀ kárí wọn báyìí kínú wa ó dùn. O bí yẹn tó ṣe jẹ́ nìyẹn lábala tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì. Now tẹ́ ẹ̀ bá gbàgbé gbàràtà rẹ̀ Tinubu tí wọ́n gbàjọba ni wọ́n gba private investigator kan. Private investigator tí wọ́n gbà yìí òun ni wọ́n porúkọ ẹ̀ ní Jim Obaze yìí òun ni wọ́n gbé wá lé ẹjọ́ lánàá látàrí ẹjọ́ tí Emefiele ti ń jẹ́ lé ẹjọ́ wípé $6.23 million kan tí wọ́n ní wọ́n ṣe báṣubàṣu wípé kó náà wá sọ tó mọ̀ bí wọ́n ṣe pé bàbá yìí bí witness bóyá ẹ̀yin náà wá sọ tẹ́ mọ̀ gẹ́gẹ́ bí investigator ni bàbá bá tẹnu bọ̀rọ̀ wípé ó jẹ́ ohun ìyàlẹ́nu fóun pé Emefiele nìkan ni wọ́n ń fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ látijọ́ yìí. Tó bá béèrè ó ní Boss Mustapha tó jẹ́ secretary ìjọba àpapọ̀ pé ibo ló wà. Ó ní ààrẹ àná gangan olóògbé Muhammadu Buhari gbogbo àwọn èèyàn ní aládọ́ ní pé ṣe wọ́n tún mọ́ prosecute òkú ni. Ó ní tó bá jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n máa foyè dá òkú lọ́lá tó kú tó ti kú bóyá àwọn nǹkan ní ẹ̀ ó kójọ lọ́nà èrú tíjọba padà discover tó bá ṣeé ṣe kí ilé ẹjọ́ máa gbẹ́sẹ̀ lé kí wọ́n sì gbà fúnjọba. Wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀ bí wọ́n bá prosecute òkú. Ṣe rí pé nǹkan dé ló bá tún tẹ̀síwájú ló bá lárákùnrin kan náà tó ń bẹ o yàtọ̀ sí Emefiele tó náà jẹ́ òṣìṣẹ́ nínú ilé-iṣẹ́ Central Bank. Wọ́n porúkọ Agbaye ní Bashirudeen Maishanu ń tọ́ porúkọ Agbaye. Ó ní gbogbo wọn yìí ni wọ́n gbọ́dọ̀ ṣe kíni ni wọ́n gbọ́dọ̀ prosecute. Ló bá tẹnu bọ̀rọ̀ ó ní ṣe arówó tá à ń sọ yìí ó ní torí pé wọn ò gba ọ̀nà àìtọ́. Ó ní tó kàn ti ẹ̀jọ̀ lójú ni wípé ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ńgbà yẹn ó láwọn ò mọ nǹkan kan pa ẹ o Maishanu tá à ń sọ yìí ó ní gbogbo wọn ni wọ́n sáré kọ̀wé tí wọ́n ní àwọn ò gbọ́ nǹkan kan pa ẹ o. Ó ní ṣùgbọ́n padà jọ ni lójú wípé at last gbogbo wọn náà mọ bówó ṣe jáde. Ó náà mọ bówó ṣe jáde. Ó nídìí tó fi jọ òun gangan lójú nìyẹn pé ńgbà tóun wá wò látijọ́ wípé Emefiele nìkan ni wọ́n ń prosecute. Ó lóun wá wò pé why only Emefiele. Ṣé bó ní àwọn board member tó jẹ́ ti Central Bank táwọn náà mọ gbogbo nǹkan ṣe ń lọ níbẹ̀ wípé ibo ni gbogbo wọn wà. Ó ní gbogbo wọn pátápátá ló yẹ kí wọ́n ṣe kíni kí wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ kí wọ́n jọ jìyà
ló bá tó padà sọ́dọ̀ ààrẹ àná wípé ẹni tó jẹ́ nídà pé inactive or active way wípé wọ́n bọ̀rọ̀ yóò jẹ́jọ́ lórí ẹ̀ àwọn ibi tó ti gbé gbèsè tó yẹ kó gbé tí ò gbé àwọn ibi tí ò ti ṣe dáadáa ó lẹ́ni tó bá jẹ́ olórí ó gbọ́dọ̀ take responsibility ó nídìí tó fi ń pariwo nìyẹn wípé wọ́n gbọ́dọ̀ prosecute ààrẹ àná ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi báwo lélẹ̀ tó ṣe rí lọ́dọ̀ tiyín now ní máa bá tó tẹnu bọ̀rọ̀ débì kan ló bá sọ ó ní ìṣòro tí Nàìjíríà ní ó ní tí wọ́n bá ti lè prosecute àwọn èèyàn wọ̀nyí successfully Boss Mustapha Emefiele Maishanu ààrẹ àná àti gbogbo board member tó ní í ṣe pẹ̀lú Central Bank ó ní 50% ìṣòro Nàìjíríà ó náà ti rí sọ́ọ̀fù nìyẹn ó ní ìṣòro 50% ìṣòro tí Nàìjíríà ní ó náà ti rí sọ́ọ̀fù nìyẹn ó lélẹ̀ á lè jẹ́ ìdènà ńlá fáwọn míì tó bá kàn tí ẹ fẹ́ sánsọrú ẹ̀ sọ̀rọ̀ ńgbà míì ó ní sìgbọ́n ńgbà tẹ́ ẹ̀ bá prosecute gbogbo ẹ̀ prosecute tó jẹ́ pé Emefiele nìkan lákàn ń wojú mọ́ bí ìgbà táwọn prosecute ẹ̀ ó ní kò fẹ́ ẹ̀ orí bákan ẹ̀yin èèyàn ohun tí private investigator gbàrà tí ààrẹ Tinubu dé ńgbà yẹn private investigator Jimoh Obase òun ni wọ́n gbà pé kó lọ wádìí gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Central Bank tálàgbà ẹ̀dẹ̀ ṣe ìwádìí tó lágbára tí wọ́n kó gbogbo ẹ̀ jáde wípé nǹkan tó lọ àwọn owó bí wọ́n ṣe ń print owó kódà owó tá à ń sọ yìí wọ́n lówó tó yẹ kí wọ́n san sákàǹtì èèyàn pé kì í ṣe pé ó yẹ kí wọ́n gbé fún ẹnìyẹn ní ó ní cash raw cash báyìí ni wọ́n gbé $6.1 million ni wọ́n gbé lé èèyàn lọ́wọ́ ó láwọn tó wá ṣe gbogbo yẹn àwa prosecute wọn pé Emefiele nìkan làwa wojúmọ́ ẹ̀yin èèyàn bó ló ṣorí lọ́dọ̀ tí yín Jimoh Obase private investigator n tó sọ nílé ẹjọ́ lánàá ní Federal High Court nílùú Àbújá òun nìyẹn kódà gbogbo ìwé ìròyìn pátá ló gbé ròyìn tí mò ń sọ yìí bó ló ṣe rí lọ́dọ̀ tí yín bó bá ṣe rí ojú tẹ̀yin fi wò ẹ fi sábẹ́ comment section ẹlẹ́ẹ̀kejì now ẹ wo fọ́nrán tẹ̀ ń wò yìí fọ́nrán tẹ̀ ń wò yìí ni iṣẹ́ ńlá tí àwọn ẹgbẹ́ ẹ̀ṣọ́ ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kógun ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn òògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀kan sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kí ń gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó tí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 790928 gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá ẹ̀yin ọkùnrin tẹ́ẹ̀rí tọ̀tọ̀ ìfá àtẹ̀tẹ̀ tí ń lo rọ́bà ẹ tètè pè mí láàrin ọjọ́ mẹ́wàá ìyàtọ̀ máa dé bá yín gbogbo ẹ̀yin ọmọkùnrin tí high blood pressure àti ìtọ̀ ṣúgà ń bá fínra tó jẹ́ pé òògùn tẹ́ ń lò gan kò jẹ́ kí nǹkan ọmọkùnrin yóò lè ṣiṣẹ́ dáadáa ó yá ẹ tètè kàn sí mi. ẹ̀yin ọkùnrin tẹ́ kì í rí tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi òògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o. aláàbò ìrù ẹkùn pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tí wọ́n ṣe arábìnrin kan tí wọ́n ti jí gbé pẹ̀lú ọmọ ọdún méjì ó ti tójọ́ mẹ́ta tí wọ́n ti jí arábìnrin tí wọ́n ti jí gbé tó ti wà nínú ìgbèkùn àwọn tó jí gbé ṣùgbọ́n lánàá òde yìí according to ìròyìn tó jáde ẹ̀dẹ̀wò fọ́nrán tẹ̀ ń wò yìí wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ni wọ́n lọ gba obìnrin yìí jáde now ṣé arábìnrin tó wọ́n gbà jáde yìí ìpínlẹ̀ Kwara nínú igbó kan bẹ̀ ibẹ̀ ni wọ́n ní wọ́n ti lọ gbà o kódà arábìnrin ọ̀hún kò lè rìn mọ́ ṣé bó lẹ́ ń wò yìí kò lè rìn mọ́ ẹ wo ọmọ ọdún méjì ẹ wo ọmọ tẹ́ ẹ rí tán gbé lọ́wọ́ yìí ọmọ ọdún méjì ni ibi tí wọ́n ní wọ́n ti gbà nínú igbó nípínlẹ̀ Kwara kódà wọ́n ní àwọn àti àwọn kinní burúkú bandit pé wọ́n dojú ìbọn kọra wọ́n ṣínà ìbọn fúnra wọn gidi ni o wọ́n pè bẹ́ẹ̀ ní Bode Sadu ní Kwara State ibẹ̀ ni wọ́n ti gbà now eléyìí ló wá mú mi lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n tá à ń sọ̀rọ̀ kò bá kùn gbé síra wa eléyìí kọ́ ni ó ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá o èmi ló PC ni
èmi ni Àgbẹ̀kọ̀yà ni, èmi ni irú ẹkùn ni, èmi làwọn ọdẹ ìbílẹ̀ ni. Ẹ jẹ́ gbogbo wa sowọ́pọ̀ láti lè lé àwọn ẹranko ikú ńlẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àpò òǹdí ọ̀tẹ̀, ẹ jẹ́ àfọ̀tẹ̀ lẹ̀. Whether we like it or not, a ti rí ipa tó lóye Ìgbòho kó lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá. Ó ń sàn sí àwọn nǹkan kan tá à ń rí. Bí èèyàn kan bá jáde ń sè tó ń sọ̀rọ̀ kò bá kùn gbé sójú olóyè Ìgbòho tá a sì rí tẹ́yìn ṣe. Ṣé mọ̀ pé àní karú èèyàn bẹ́ẹ̀, àní ká àwọn wípé àwọn eléyìí mọ̀ tán ṣe bóyá serious. Bọ́rọ̀ wọn ṣe jẹ́ nìyẹn. Kàkà tá a fi mọ̀ sọ̀rọ̀ kò bá kùn gbé, ẹ já tètè ṣe kíni ká fọwọ́sowọ́pọ̀ ká lè lé àwọn ẹranko ìjáde kúrò nílẹ̀ wa nínú igbó wa. N tó ṣe kókó nìyẹn o. Now eléyìí tí màá fi ká díẹ̀ ńlẹ̀ ó ní ti ọ̀rọ̀ alàgbà tó dá agency ìjọba alẹ̀ yìí ìyẹn alàgbà Adéyẹmí yẹn. Àṣírí mi tó tún tú ṣẹ́yìn lè gbàgbọ́ wípé wọ́n ní ọ́fíìsì tó ń lò ó fi lẹ́tà sọwọ́ sí ọ́fíìsì secretary general orílẹ̀-èdè Nàìjíríà. Kódà wọ́n lọ́fíìsì secretary síjọba àpapọ̀ pé àwọn ni wọ́n bá process lẹ́tà tí wọ́n sign lẹ́tà ọ̀hún kí sì ló wà ń bẹ̀. Wọ́n kọ lẹ́tà sí wọn pé àwọn nílò ọ́fíìsì fún iléeṣẹ́ àwọn o. Ọ́fíìsì akọ̀wé àgbà sì gba lẹ́tà, wọ́n sign ẹ̀, wọ́n sì taari lẹ́tà sájọ EFCC wípé àwọn ilé kan tí wọ́n ti gbà tó jẹ́ tìjọba tí ò sí èèyàn mẹ́ pé kán bá wọn make available fún iléeṣẹ́ yìí. Now ẹ wá já bira wa àwọn ìbéèrè wà tá a bira wa o. Ẹ gbọ́ ṣerú gbogbo kìíní ìṣeéṣe ó ṣeéṣe láì jẹ́ wípé àwọn ará inú ilé kan wà tí wọ́n jọ kọ̀lábò tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Ṣé bí wọ́n ní tí o lè lé tí ò bá júwe ọ̀nà fólè òde kò sọ́nà tó lè òde fẹ́ gbà tí ó mọ bí tára alẹ́ tọ́jú owó sí. Now ṣé kò sára àtà ń bẹ̀ ni wọ́n rí àkáǹtì sí? Ṣé kò sára alẹ́ ń bẹ̀ ni wọ́n rí àkáǹtì sí Central Bank? Ṣé kò sára alẹ́ ń bẹ̀ ni wọ́n rí ọ́fíìsì gbà sí secretariat, federal secretariat? Ṣé kò sára alẹ́ ń bẹ̀? Ní gbogbo àwọn nǹkan yìí ló ń ṣẹlẹ̀. Ṣẹ́ni tá a fẹ́ kí ìjọba ó bá wa ṣe, àwa ti gbà ń tòótọ́ sí pé máa yìí pé fake ni, torí ìjọba àpapọ̀ ti deny pé iléeṣẹ́ yẹn àwọn ò ní nǹkan kan ṣe ń pẹ́, pé alàgbà yìí pé bàbá scammer ńlá ni, bó ṣe rí náà ni àwa ò ní òrí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ará alé tó lẹ̀ dí àpò pọ̀ mọ́ ò lè ta ìjọba, ẹ bá wa tú wọn ta. Ìjọba bọ̀rọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ bá wa tú wọn kí wọ́n tú àṣírí wọn ta kí gbogbo ayé ṣe kíni, kí gbogbo ayé rí wọn. Now ẹ jẹ́ n sáré ka àwọn nǹkan kan fún yín bẹ̀ kẹ́ mọ́ rò pé bóyá àròsọ ni mò ń sọ. Ẹ máa gbọ́ o. How SGF requested office space for fake agency. Now ẹ máa gbọ́ o. Official document exclusively obtained by Saturday Punch have cast fresh doubt on the presidency's insistence that the controversial Presidential Foreign Investment Promotion Council never existed. Now, the document revealed that the office of the Secretary to the Government of the Federation received, acknowledged, and acted on the correspondence submitted on the council's name months before the presidency publicly disowned it. Specifically, the SGF office formally processed and forwarded a request by the council's self-styled Director General, Prince Adeniyi Adeyemi, seeking office accommodation from recovered federal government properties through the Economic and Financial Crime Commission. Ṣé iná ń gbọ́? In tó ń bẹnu lẹ́tà yẹn nìyẹn o. Wọ́n kọ lẹ́tà yẹn gbọ̀nràngbọ̀nràn pé ọ́fíìsì akọ̀wé àgbà nínú àwọn ọ́fíìsì táwọn àjọ EFCC ti gbà tó jẹ́ tìjọba, ẹ bá ń wá àyè fáwọn iléeṣẹ́ yìí ń bẹ̀. Now ṣé kò wá sára alé níbẹ̀ ní gbogbo orú eléyìí ṣe é ṣe? Tí ò bá lọ́wọ́ olè elénú, olè ìta ò lè wálé kó mọ bí tó ń lé kó nǹkan ẹ̀ sí. Ìjọba àpapọ̀ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀. Gbogbo àwọn tí wọ́n jẹ́ tilétilé tí wọ́n lọ́wọ́ nú ẹ̀. Ṣé rí ìwádìí tẹ́ ẹ bá ṣe lórí iṣẹ́ yìí, lórí ìwà ọ̀daràn tó lọ yìí, òun ni ó sọ bí ìjọba yìí bóyá wọ́n ṣe déédéé àbí wọ́n kódà n tí ó dìtámì lórí ìjọba yìí ó pọ̀ bàjẹ́. Ṣùgbọ́n èmi ṣèlérí fún yẹn kú mọ̀, mo ti sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí títí tá a fi rí díẹ̀
tá a fi mọ ohun tó ṣẹlẹ̀ àwo mọ fún yín ní update lórí ẹ̀ ẹ kú tí mo wà lórí ìkànnì Àràbà tá a bá rí di ọ̀rọ̀ yìí ká ó rí di ìfín kókó àní padà lórí ẹ̀ àwọn tẹ́mi rí rè tí mo rò pé a gbọ́dọ̀ rí adúró eléyìí ká mọ̀ fi tú ẹ̀yin èèyàn wa ká mọ̀ fi tó yín létí